ìpàdé mi. Ọ̀yà ẹgbẹ́ àlọ́bí ló bá dé. Mo ń bọ̀ Yomi, aláyé mi Yomi Àjọ, ọlọ́run aláyé, mo ń bọ̀. Kamarudin, Zaido 2, gbogbo oníwọlé. Sauti Arẹwà, pàdé mi, ọ̀ṣẹ́jàre, ẹkú dìde, ìdúpẹ́, I appreciate, ó ti lọ. Bandman, ó yẹ jẹ́ àṣẹ díẹ̀. Ó yẹ jẹ́ àṣẹ díẹ̀ jẹ́ kí n ṣe olóògbé jẹ́ 30 minutes fáwọn èèyàn wa. Ká ló bẹ̀rẹ̀ báyìí.